ó ga ọ́ Sheikh Labeeb Lagbaji àti ìkànnú àwọn ọmọ oníṣẹ̀ṣe àkànbí ọlọ́ba bó lọ̀rọ̀ yìí ṣe tún kan olóyè Sunday Igboho. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ bí Sheikh Labeeb Lagbaji ṣe fohùn lẹ̀ fún àkànbí ọlọ́ba lórí ọ̀rọ̀ tó sọ nípa wípé olóyè Sunday Igboho ju Ànábì Muhammad lọ. Wọ́n ní ọ̀rọ̀ tó sọ jẹnu ẹ̀ lọ bẹ́ẹ̀ olóyè Sunday Igboho gan ti jẹ́ ó yé àwọn wípé àwọn ò mọ ọmọ tó ń jẹ́ àkànbí ọlọ́ba àwọn rí, bẹ́ẹ̀ àwọn ò sì rán níṣẹ́ ìsọkúsọ tó ń sọ nípa Prophet Muhammad. Sheikh Labeeb ní àwọn ọ̀rọ̀ tó ń tẹnu àkànbí ọlọ́ba yìí jáde bí ẹni fẹ́ kó àbùkù bá olóyè Sunday Igboho ni pé fún ìdí èyí àwọn ṣetán láti bá a fà á dójú àmì torí ẹgbẹ́ bàbá rẹ̀ gan làwọn ń ṣe. Eléyìí tún lágbára. Ẹ̀yin èèyàn ẹ tún jẹ́ àjọgbọ́ gbogbo àlàyé tí Sheikh Labeeb Lagbaji tún ṣe nínú fọ́nrán ìkéde. Máa bá mi fèrò tiyín sí comment. Alhamdulillah Rabbil Alamin. Mo sáré rí fídíò kan nísìnyí, oríire ni mo wà. Ọmọ àkànbí ọlọ́ba àbíkí náà ń pè ọmọ Ṣakí yẹn. Yẹn wọ́n kọ́ sọ fún ẹ náà ni pé kò sí èébú tó tún fẹ́ bú mọ́. Gbogbo èébú tó wá ní tó fẹ́ bú àwárẹ̀dì rẹ̀ ara tiwa náà gbé èébú. Ànábì tó fẹ́ máa wa ẹnu òfò rẹ sí òun ló mú mi jáde sí ẹ, mi ì dẹ̀ jáde sí ẹ gan. Chief Sunday Igboho náà sẹ́ndì fídíò sí mi. Chief Sunday Igboho náà sẹ́ndì fídíò sí mi gẹ́gẹ́ bí èèyàn tí wọ́n ní láàrin àwa mùsùlùmí. Ìgbà tí mo rí fídíò yẹn inú mi bàjẹ́, ó dẹ̀ bí mi nú. Ọmọ tó ṣe fídíò yẹn mo kàn mọ́ lórí kí ló kọ́ rẹ ní TikTok ni, mi ò rí mi ì sì ní nọ́mbà rẹ̀. Wọ́n dẹ̀ ti gbéṣẹ́ fún mi pé ọmọ yìí kí n wo tí sọ sáwọn kí ló bẹ́lẹ̀ yìí dé. Òun la wá ọmọ yẹn kàn, gbogbo àwọn tí mo mọ̀ kán lè mọ̀ ni mo wá pè. Mo nídìí ọmọ yìí, ó dẹ̀ pè mí, mo bá wí kí ló bá tó fi ṣe ló wá ń ṣàlàyé fún mi pé mo ń sọ fún ẹni kó lè mọ̀ fẹjọ́ ẹ̀sẹ̀ nìkan kan ó dẹ̀ ń feel important. Fẹjọ́ ta ní sùn gangan ìsínàṣẹ àfẹjọ́ rẹ̀ sùn tó ti sọ gbogbo inú rẹ̀ tán. Ó mọ ẹni tó ti wí sí mi ni kò sí fídíò rẹ̀ kan tí o ṣe tí mi ò ní lọ́wọ́. Adé ń kọ́ létí tó fi ń ṣe kalẹ̀, gbogbo létí tó ń ṣe bèrè lọ́wọ́ ẹ́mbásì, mo sẹ́ndì gbogbo fídíò rẹ̀ sí wọn. Àyàká àwọn náà pé ẹni gbogbo adúlé lè mọ̀ ní àmọ́ ní gbogbo ẹ̀ lọ́wọ́ torí mi ò ṣẹ́ mi ò rò ẹ́. Ok, òun feel important, ó sọ pé àwọn tí wọ́n fẹjọ́ rẹ̀ sùn fi ẹjọ́ rẹ̀ sọ nìkan kan. Chief Sunday Igboho náà sẹ́ndì fídíò sí mi tó fẹ́ gbọ́ tó ń gbọ́ mi. Chief Sunday Igboho náà sẹ́ndì fídíò sí mi pé kí n wo tọ́mọ yìí sọ láti fẹjọ́ rẹ̀ sùn mí. Mo dẹ̀ wá ọmọ yẹn kàn, mo dẹ̀ bá wí pé kí ló dé. Ó ní wọ́n ń ṣàlàyé fún wa pé òun fi Chief Sunday Igboho wé Ànábì Muhammad, kó làwọn sọ kí wọ́n ṣe gbé Ànábì. So mo wá rí i pé ó gbára ẹ̀sìn ta ni. Mo dẹ̀ bẹ̀ Chief kó lè mọ̀mọ́ náà sọ pé àwọn ò tiẹ̀ mọ̀ ẹ́ rí gan, ibi tọ́wọ́ rẹ ti wáyé nìyẹn. Ẹnì kankan fẹjọ́ rẹ ta ló fẹjọ́ rẹ sùn wọn ìwọ tó ti jákùn. Àti rẹ́dì rẹ èmi náà ti rẹ́dì rẹ báyìí. Ó yá kájọ bẹ̀rẹ̀, jẹ́kájọ bẹ̀rẹ̀. Èmi ẹsẹ̀ gbẹ́ rẹ, èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, èmi ẹsẹ̀ gbẹ́ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́. Bàbá tó bí ẹ gangan èmi àti ẹ lẹ́gbẹ́. Bàbá ẹ̀ tó bí ẹ sọlọ́ lẹ́kọ̀ọ́ ni wàá kábùkù báwọn tó bí ẹ báwọ̀ rí. Sọ pé ó ti fẹnu kàn lọ́rin dáadáa. Ó sì nílùú but àwa bọ̀wọ̀ ìlú yín a dẹ̀ bọ̀wọ̀ àwọn tó wà ń bẹ̀ bọ̀ ó nílàkàyè ó pé lórí ìwọ ó kéré gan. Wàá rí ó ti yá báyìí, ó ti yá ìwọ ní ọ̀rẹ́ dùn wọ̀ mọ́wọ́ rí ó ti yá. Èmi ẹsẹ̀ gbẹ́ rẹ, bàbá ẹ̀ lèmi àti ẹlẹgbẹ́. Bàbá tó bí ẹ èmi àti ẹlẹgbẹ́, bàbá ẹ̀ èmi àti ẹlẹgbẹ́. Fi ẹjọ́ ẹ̀sùn Sunday Igboho lọ bí Sunday Igboho lérè. Àfẹjọ́ ẹ̀sùn ẹ o, àwọn náà sẹ́ndì fídíò sí mi. Mi ò tiẹ̀ mọ̀ kó lè mọ̀ wọ́n rí. Táwọn fẹjọ́ ẹ̀sùn wọn kí ló kù táàtù sọ fún wọn pé o ṣe kí ló ti ṣe sẹ́yìn. Ó mọye ọ̀rọ̀ tẹ́ ẹ péjọ sọ sí mi ni, tí mi ṣẹ̀yìn, tí mi ròyìn, tí mi bú yín, tí mi ṣáyín, tẹ́ ẹ mi ṣe program. Kí ló tún wá wí fún wọn? Sọ nǹkan tí sọ fún Chief Sunday Igboho ṣe tó o ti ṣe gbé
sẹ́yìn ó tiẹ̀ nílàkàyè ó sọ pé wọ́n fẹjọ́ ẹ̀sùn wọn bí àfi ẹjọ́ ẹ̀sùn kankan do your worst ó ti yẹ ṣe wọ́n ṣe ká rí tó bá ti jáde ajáde fún ẹ padà wọ́n wá rí pé lé àwọn tó bí ẹ wà kábùkù bá àwọn tó bí ẹ wà kábùkù bá wọn gan Ọlọ́run sọ kí wọ́n ti wọ̀ lọ́wọ́ wá ń bì Ìlọrin yìí ó ti wọ́bẹ̀ tó ń bú wa ń bẹ̀ mò ń bẹ̀rù iyì tí mo ní lọ́dọ̀ àwọn tó ń gbé Ṣakí àtọ́ba Ṣakí àwọn náà ti rí báyìí nísìn a máa wọ ọbẹ̀ wá tààrà a máa wọ Ṣakí wá tààrà màá jálù wọn bẹ̀ gidigidi ó ti yẹ gbogbo tó ti wù ẹni kó ṣe wọ́n tó rẹ ni bí ẹ yìí tó bá lè yàn bí ẹni ẹrù àbùkù àwọn èèyàn tó bí ọmọ bá ẹ pé tí má kàn yàn lábùkù wọ́n mọ̀ kàn án tó bí mi lábùkù táwọn tó bí ẹ bá tó bá jẹ́ nǹkan ní ojú ẹ ó mọ̀ bẹ̀rù àti kan ẹni ẹlẹ́ni lábùkù torí pé wọ́n lọ bá àwọn tó bí wọn náà tó bá lóòdù ńlá káyì á fi tiwọn dọ́gba títí ẹ ó ti yẹ kí ló ti sọ kí ló ti pè mí láyé láì ṣẹ́ láì rò ẹ́ láì rò ẹ́ sọ́n tó ti pè mí láyé gbogbo fídíò òun mo ní kí ló tún wá wí bí àṣà orin kan wọ́n ní àmú ẹ̀ ló lè tán ohun wá wà wí ìgbà tí mo ọ́ ní ọ̀rọ̀ bú ṣe àmú ọ ló lè tán ohun wá wí ìgbà tí mo ọ́ ní ọ̀rọ̀ bú ṣe ó fẹ́ kọ́ bùkù bá Sunday Igboho ẹni tí ó mọ̀ ẹ́ rí wọ́n lọ fi wí ànábì ó ní kì í ṣẹgbẹ́ ànábì Muhammad síbù ti yọra rẹ̀ ń bẹ̀ pé owó òótọ́ ànábì o èèyàn lásán ni àwọn ẹṣẹgbẹ́ ànábì o àwọn ẹṣẹṣẹjà ànábì o ẹni tó fẹ́ ṣe náà ni ó fẹ́ ká bùkù bá bàbá yẹn ẹni yóò ṣe rájà bùkù lọ́wọ́ ẹni gangan adẹ̀ tí bọ́mọ yẹn wí mo sì ní kó jáde kó dẹ̀ fídíò yẹn kó lọ dìlítẹ̀ kó sì jáde kó lọ bẹ̀ wọ́n ó dẹ̀ ti ṣe àfẹ́jọ́ ẹ̀sùn wọn o lọ bí wọ́n àwọn náà sẹ́ndì fídíò sí mi o àwọn náà sẹ́ndì fídíò sí mi àwọn náà jẹ́ kí n mọ̀ pé ẹ́mbásì mọ̀ ẹ́ rí ibi prógámù ẹ́mbásì ló wá ẹ́mbásì sì ní fámìlì tèmi ni ọmọ Ìlọrin ní ẹ́mbásì tí kò bá yí ẹ àfẹ́jọ́ rẹ̀ sùn wọ́n o àfẹ́jọ́ rẹ̀ sí Sunday Igboho ó ti yẹ má máa feel important o fẹ́jọ́ sùn ta ni ṣé tó bá lọ́gà kó ṣe afẹ́ gbọ́rọ̀ rẹ̀ dáadáa ẹ tún kójọ bẹ́ẹ̀ ni fọlíádìwù nàdíyà sàngádìwù sàbáníyà èmi ò jàfẹ́sì kankan ẹ̀sìn kan ní ìjà fún láti jọ yìí peacemaker náà ni ayé mọ̀ wá sí tó bá di kí a bá yarí nísìn tó ìwọ ló fà á wáyé tóun táyìn yẹ yá ànábì wọ́n á ní Sunday Igboho ó tún jà ànábì gan lọ ní ọ̀nà wo so ọmọ yẹn dẹ̀ fún ẹlẹ́sì ó kàn jẹ́ pé òun ti wá wú èsì yẹn jù ó wá bẹ̀rẹ̀ sí lọ ń ta sí bàbá fún bàbá ẹ tó bí lọ́mọ Sunday Igboho bí ọmọ yẹn lọ́mọ ni bí àbílẹ̀ kẹta ọmọ wọn òun ń dédé ọmọ yẹn ara ẹ̀sìn ẹ̀ta náà ni mo dẹ̀ bẹ sífù mo bẹ̀ wọ́n gan tímọ́ lèmi àti wọn mo bẹ̀ wọ́n gan wọ́n sì wà láàyè àwọn èèyàn dá ọ̀rọ̀ yẹn fún mi mo dẹ̀ pọ́mọ yẹn wí mo ní ẹ̀ má rí bí lẹ́rẹ̀ ọmọ yẹn mi rí èmi àti ẹ̀ sọ̀rọ̀ rí mo pin ogun àwọn èèyàn nífẹ̀ẹ́ pé èso mẹ́wàá ká tó rí gẹ́ẹ̀tì fún mi di sígá ní nọ́mbà rẹ̀ mo dẹ̀ bá wí ó dẹ̀ lọ tún mi ṣe àfẹ́jẹ́ ẹ̀sùn wọn o ṣe ń tó àwọn kò lè ṣe ń tí apá rẹ̀ bá ká tó fẹ́ ṣe déédéé tó fẹ́ ṣe ń ó yá stáàtì ọ̀rọ̀ tí tó máa ń sọ fún yẹn tí ó fi mi ṣì náà lé àbíkí ló wíhùn sọ ká gbọ́ ó gbọ́ ọ̀rọ̀ rírà àwọn tó bí ọ wàláì àyàrí ajá gbogbo dátà rẹ̀ ń bẹ lọ́wọ́ mi àyàrí ajá wàá mọ̀ pé ẹ̀ láṣà ìwọ ó kéré gan yíyọ náà bí ẹ bàbá ẹ tó bí ẹ lèmi àti ẹlẹgbẹ́ bàbá ẹ tó o bá nílà káyì máa kọ ẹ sórí mo ti ń wọlé bọ̀ nù díẹ̀díẹ̀ mo ń wọlé bọ̀ lẹ́nu ó mọ̀ pé ó láṣà wàá rí àwọn tó bá ẹ sọ̀rọ̀ wọ́n ń pẹ́ ẹ lẹ́ni ẹ filẹ̀ ẹ jẹ́ kó tẹ́ ó ti yá wàá rí ó ti yó tán àbí òun wá bẹ́kùnbẹ́kùn ó ti yá ó gbọ́ salamu aleykum mi ò ráyè tẹ́wá yìí o salamu aleykum. ó mà wá ga báyìí o ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ burúkú tó tẹ̀rín àbí kí ni ká ti pe gbogbo eléyìí
ẹ̀yin èèyàn wa kí ni opinion ti yín, ojú wo lẹ fi wò ẹ má bá mi sọ sí comment. Ẹ má gbàgbé láti má bá mi follow DJ Naija Online TV lórí Facebook tẹ́yin bá ṣì ń láǹfààní láti darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́. Ẹ máa yẹn lórí YouTube, ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán. Ẹ máa like and share fídíò kó máa lọ káàkiri lórí ayélujára. Ẹ ṣé púpọ̀.